ṣẹ́rí kò dẹ̀ máa ṣe ni pé gbogbo ẹ̀yin southwest governor pátápátá the best ni kí tẹ́ ẹ lè ṣe ẹ lọ order drone original drone kódà tẹ́ bá fẹ́ rí mi confam táwa lè bá yín rà láti Amẹ́ríkà yìí tó jẹ́ confam tó lè ju ṣẹ̀kẹ̀rẹ̀ lẹ̀ fún wọn kò ju $300 lọ. Ààrẹ Almaroof ti fohùn ránṣẹ́ o wọ́n ti fohùn solution ránṣẹ́ sí àwọn gómìnà ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ àwọn bandit àwọn terrorist tó ń da ilẹ̀ Yorùbá láàmú o wọ́n ti fohùn ránṣẹ́ kódà àṣírí ohun tó máa pa wọ́n rẹ́ pátápátá porogodo tó máa pa àwọn dáràndáràn yìí rẹ́ tí wọ́n fi ní da ilẹ̀ Yorùbá láàmú mọ́ Ààrẹ Almaroof wọ́n ti tú àṣírí yìí fún àwọn gómìnà ilẹ̀ Yorùbá ó wá kù sọ́wọ́ àwọn gómìnà yìí láti tètè gbé ìgbésẹ̀ lórí ohun tí Ààrẹ Almaroof sọ kí ni solution náà àmọ́ nígbà tẹ́ ẹ bá gbọ́ solution yìí ó ṣeéṣe kí ẹ máa béèrè pé ṣé ó máa wá ṣeé ṣe nítorí ìjọba ṣé ìjọba máa gbarú ẹ̀ láàyè ẹ̀yin fúnra yín nígbà tẹ́ ẹ bá wo fọ́nrán yìí ohun tí mò ń sọ yìí yóò yé yín dáadáa. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Kí ló dé táwọn gómìnà ò tí ì gbégbésẹ̀ láti ọjọ́ yìí pàápàá pẹ̀lú gbogbo ìwà ajínigbé ìwà pànìyàn àti oríṣiríṣi tó ń lọ káàkiri ilẹ̀ Yorùbá àwọn ìgbésẹ̀ tó yanrantí àmọ́ báyìí ẹ já gbọ́ ohun tí Ààrẹ Almaroof ní káwọn gómìnà ilẹ̀ Yorùbá kí wọ́n ṣe ẹ já jọ wò ó. Nísìnyí wọ́n ní gómìnà Èkìtì ti sọ fún wọn pé wọ́n mọ̀ sí find àwọn bandit yẹn ẹ jẹ́ kí wọ́n sọ ọ̀rọ̀ tuntun wá wọ́n ti tún gbé wá. ṣẹ́rí ìkọ́tẹ́ máa ṣe ni pé gbogbo ẹ̀yin southwest governor pátápátá the best ni kí tẹ́ ẹ lè ṣe ẹ lọ order drone original drone kódà tẹ́ bá fẹ́ rí mi confam táwa lè bá yín rà láti Amẹ́ríkà yìí tó jẹ́ confam tó lè ju ṣẹ̀kẹ̀rẹ̀ lẹ̀ fún wọn kò ju $300 lọ confam tó lè ju ṣẹ̀kẹ̀rẹ̀. ọ̀rọ̀ rẹ o solution rẹ o. tó máa mú kámẹ́rà tó máa mú fúdẹ́ máa wo kámẹ́rà lórí kọ̀ǹpútà báyìí tẹ́tí pé àwọn ilé bandit ni wọ́n kàn máa ju ṣẹ̀kẹ̀rẹ̀ lẹ́ni ló bá tán a ní láti máa dara láàmú náà kíní kan ẹ̀ṣẹ̀ ń lọ ẹ̀ṣẹ̀ ń ta ọmọ láàmú. Fúlàní ti terrorize wa wọ́n attack anybody wọ́n á dé attack God bless you Sunday wọ́n á ní Allahu Akbar Sunday tí bá ti ṣètò tọ́kọ̀ pè mí torí ó dà ipò fẹ́ bá mi sọ̀rọ̀ gbà yẹn wọ́n á àtàkì wọ́n á ṣe Allahu Akbar. Onímọ̀ àkànṣe sọ̀rọ̀ ń bí pé kí anybody ó ní àwọn tó fẹ́ gbé àmì mo dẹ̀ ń wá kíní yẹn o òyìnbó ló sọ o mo dẹ̀ rí o Ọlọ́run ọba o ó dẹ̀ kí n play kíní yẹn kẹ́kọ̀ọ́ tí ẹ gbọ́ ó ní kó get out ó ní kó get out kúrò nílùú bàbá òun ó ní get out from my country nǹkan tó sọ nìyẹn mo bọ irọ́ ìyẹn kọ́ ó ní ẹ get out ó ní kó kúrò nílùú òun ò fẹ́ rí any one of them kí ni ẹ short clip kékeré báyìí ni no nǹkan rèé Ọlọ́run bá o yéé mo dẹ̀ rí kíní yẹn o white man ó dà pé Netherland ni ó ti sọ kíní yẹn short clip kékeré báyìí ni tó sọ pé tó bá fẹ́ máa mi ìfẹ́ sọ̀rọ̀ religion ẹ jẹ́ kí n mẹ́nu kó bẹ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ religion Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ bàbá mi ẹ̀yin ìyá mi nǹkan tí mo fẹ́ sọ ó ní pé àwọn southwest governor wa kí n fi parí ètò yìí ẹ sọ fún wọn tẹ́ bá súnmọ́ kó lọ ra drone ṣe tó bá ti ra drone yẹn ibu irú Ṣèyí Mákindé yẹn ó yẹ kó tó bá fi irú àwa síbẹ̀ àṣìṣe yẹn kó ra bíi 6 kó wá wá ilé kan fún wa kéèyàn wá jókòó kó wá ṣiṣẹ́ kí drone fò lókè àwa gangan fúnra wa bá a ṣe já lọ́dọ̀ àbáyéjọ́ mọ̀ Yorùbá tó ń ṣe kí ni ibi tí wọ́n ti ní no flying zone wàláì brother mi ó fly drone nínú wa ẹ ní New York wọ́n wò wá náà báyìí ni ó fly yẹ ní New York báyìí níbi tó yẹ pé no fly zone wọ́n dẹ̀ rí wọ́n wò àwọn lè ṣe ọkọ̀ fún wa ẹ jẹ́ kí àwọn bàbá yìí kọ́ lọ ra drone gbogbo gọ́fúnà yẹ ní owó
tẹ́ ẹ bá lówó ẹ contract ọmọ yín tó wà lu òyìnbó yìí tó bá wọ́n jù ní 300 350 tó jẹ́ original tó ṣe àwọn ní $70 tó yẹ pé tó bá gbélé báyìí kámẹ́rà yẹn ó máa mú eyín ẹnu èèyàn báyìí àmújáde ẹ ti rí wọn bẹ́ẹ̀ wọ́n lè ju ṣẹ̀kẹ̀rẹ̀ lẹ̀ fún wọn ló bá tó case close ìṣẹ́jú mélòó la máa fi wáìpù wọn ìsọdà pé bóyá nàìjíríà ògùn lágbára ọ̀rọ̀ rẹ o solution rẹ o. ìlú wa dùn pé bàbá Bọ́lá Ahmed Tinubu ti ní ó yẹ bọ́ síta bọ̀ṣẹ́ ní security west tó ń bọ̀ àyẹn irọ́ ni o àwọn tí wọ́n kó bẹ̀ kò sí ìtò gbọ̀n kankan wọn ò gbọ́ wọn pa ẹ́ o ò lè sọ abẹ́ẹ̀gì o ò lè sọ sọ́ọ̀rì wọ́n máa pààyàn ni wọ́n kó yúnífọ́ọ̀mù fún wọn àmọ́ Àmọ̀tẹ́kùn ti yín ẹ kó ṣakabùlà ẹ wá ní ká ọmọ ọlọ́mọ fèsì inú igbó ìwọ tó bá wà nú Àmọ̀tẹ́kùn tí wọn ò fún bọ́n tó bá lọ inú igbó tó bá kú okú gbé ni àfi tó bá ní nǹkan bàbá wa tó dájú tó bá ní nǹkan bàbá wa tó dájú tó bá lọ dánwò ó tọrẹ jẹ ní o. tó òun nìyẹn ẹ̀yin èèyàn kí lè ròyìn lórí solution àbí suggestion ní ká pé àbí ọ̀nà tí wọ́n lè gbà yanjú àwọn tó ń dalẹ̀ Yorùbá láàmú. Remember to like, share and follow us. Drop comment. Thanks for watching.